ẹ wò ó ibi orílẹ̀-èdè yìí dé dúró yàtọ̀ síbi tó wà ní ọdún 1960 o. Dókítà Tope Fasua ló sọ bẹ́ẹ̀. Olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu lórí okòòwò Tope Fasua ti sọ gbangbangba pé ibi tí orílẹ̀-èdè yìí wà báyìí ti ju ibi tó wà lọ́dún 1960 lọ. Fáwọn tó ń ṣàfiwé ipò tí orílẹ̀-èdè yìí wà nígbà kan àti lọ́wọ́lọ́wọ́, ó ní tí a bá yọwọ́ ipò tí ọ̀rọ̀ okòòwò wà lọ́wọ́lọ́wọ́ kúrò, Nàìjíríà sì ti yàtọ̀ sí tàtijọ́ o. Ìṣèjọba Tinubu ti kúrò níbi yóò ṣe máa fáwọn èèyàn lówó, àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n ń ṣe sì jẹ́ àrítọ́kasí. Ó sọ síwájú pé ìṣèjọba Tinubu ti mú àwọn èèyàn orílẹ̀-èdè yìí tó jẹ́ mílíọ̀nù 10 sí 20 kúrò nínú ìṣẹ́ àti òṣì nípasẹ̀ onírúurú àwọn ètò tó gbé kalẹ̀. Ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti rí kọjá ìpọ́njú àsìkò ìgbà díẹ̀ yìí nítorí pé àyípadà àti ìmúpadàbọ̀sípò máa ń pẹ́.